kú dédé àsìkò yìí ẹ̀yin yẹn wa atúnkínká àbùsọ̀rí àkọ́tún ètò ìrírí làgbà lórí ìkànnì ayélujára tá a mọ̀ sí YouTube ìyún SMY TV Ṣẹ́gun Mákindé ní orúkọ tèmi. Lórí ètò ìrírí làgbà yìí ni a ti máa ń gbàlejò àwọn àgbààgbà tí adániwáyé ti dà wọ́n lágbà tí wọ́n ti balẹ̀ tí wọ́n ti la parí nínú iṣẹ́ tí wọ́n yàn láàyò. Sí Yorùbá bò wọ́n ní ìrírí báyìí náà làgbààgbà lónìí ìrírí gbogbo apátápátá ẹ jẹ́ ká máa tẹ́tí sọ́rọ̀ àgbà torí pé àwọn àgbà náà ni wọ́n di ayé mú. Àlejò mi lórí ètò ìrírí làgbà lónìí èèkàn ni wọ́n torí pé Ọlọ́run ọba ràn wọ́n lọ́wọ́ láti balẹ̀ láparí bẹ́ẹ̀ sì ni wọ́n ní àwọn ọmọ tó jẹ́ pé gbogbo ìgbà náà ni àwọn náà láparí nínú gbogbo iṣẹ́ tí wọ́n yàn láàyò. Tó àlejò wa lónìí àwọn ni bàbá Joachim Runsọ Akínkúnmi. Bàbá ẹ káàbọ̀ sórí ètò ìrírí làgbà. Ẹ ṣé àdúpẹ́ ẹ káàbọ̀. Tó bàbá ẹ kú àgbà o. Àdúpẹ́. Àgbà ò tún bọ̀ dálẹ́. Àmín o. Yorùbá bù wọ́n níbi gẹ̀rẹ̀jẹ̀ báyìí náà ni àbá àgbàlagbà. Tá a bá sọ̀rọ̀ nípa Joachim Runsọ Akínkúnmi ọdún wo la bí yín? A bí mi ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún 1940. Ìyẹn 1608-1940 la bí bàbá Joachim Runsọ Akínkúnmi. Bẹ́ẹ̀ni. Ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún 1940. Ọdún ọ̀tún àná tàbá ní ká máa ṣí lọ́kọ̀ọ̀kan ìdèjì ẹ̀ máa ń lọ bí ọdún 22 báyìí. Ọmọ agboolé wo ni ìlú wo láti bí? Agboolé Olóbù, Òkè Ìbà, Ìkìrun. Agboolé Olóbù, Òkè Ìbà, Ìkìrun. Ságboolé yín ta pẹ̀lú Olóbù ni. Ìbátan pẹ̀lẹ́pẹ̀lẹ́ gangan ẹ̀rìn láti ṣẹ̀. Ẹ̀yàn pé Ìlóbù gangan wọ́n ní connection pẹ̀lú ẹ̀rìn ilé. Ẹ̀rìn ilé láti tàn wá sí Ìkìrun. Òtí bí táwa dúró sí ti ayé ń pè ní ilé Olóbù, Òkè Ìbà, Ìkìrun. Agboolé Olóbù, Òkè Ìbà nílùú Ìkìrun ní agbébí ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún 1940. Bàbá Akínkúnmi ẹ jẹ́ ká wò ṣe ìṣẹ̀lẹ̀ tó kọ bàbá àti ìyá yín báyìí. Bàbá mi ó jẹ́ Peter Àfọlábí Akínkúnmi. Màmá mi sì ń jẹ́ Victoria Adédìgbà Akínkúnmi. Tó adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe láǹfààní àti lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni. Ọdún mélòó lẹ tó kẹ́ tó bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀? Jẹ́jẹ́ ọmọ ọdún mẹ́fà. Iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo lẹ lọ sà? Olóyè alákọ̀ọ́bẹ̀rẹ̀ Saviour's African School. Ibo ló wà? Òkè Ìbà, Ìkìrun. Lọ́dún wo lọ sà? 1946. 1946. Bẹ́ẹ̀ni. Ìgbòlẹ̀ parí ṣe láǹfààní àti kàwé sí. Ṣùgbọ́n kì í ṣe ibẹ̀ mo ti parí. Mo kú níbẹ̀ yẹn nígbà tí bàbá kú. Bàbá mi kú ní ọdún 1948. Ní wọ́n kú. Ìgbọ́n tí bàbá tó kú ó ṣèkìlọ̀ fún ìyá mi pé tó bá gbà ní kó fún un. Ó gbọ́dọ̀ rí pé mo lọ sílé ìwé ó kéré tán kí n ka ìwé 6. Ṣùgbọ́n ìwé kìíní
standard 1 ni mo kà mọ́ tí bàbá ti jẹ́ ló ń gbé. Nígbà tí bàbá á kú òfin kan wà níjọ páàdì ìjọ páàdì la wa wípé gbogbo ọmọ tí wọ́n ti jẹ́ ọmọ ìjọ páàdì ó gbọ́dọ̀ lọ sí ilé ìwé tó bá súnmọ́ jù tó jẹ́ ilé ìwé páàdì. Ní àkókò yẹn á gba ẹni tí gbogbo ká máa lọ so láti Ìkìrun láti máa rìn láàárọ̀ á kú ní aago 6 àárọ̀ á lọ sílé ìwé á tún dé ní ọ̀sán á padà sí Ìkìrun. Tá a ṣe ní láti ọdún 1948 to 1954. Nígbà tó wá di 1954 òfin ìjọba kan dé. Iléèwé wo lẹ lọ lágbà? Holy Apostles Catholic School àgbà. Ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. Òfin kan dé wípé àwọn tá a wà ní ìwé 5 àti ìwé 6 á jọ ṣe ìdánwò kan náà. Nínú kíláàsì tí mo wà standard 5 tí mo wà àwọn 17 ni a àwọn méjì péré la pass. So ó tó di pé wọ́n kọ ìsọ́ọ̀sì fún àjọ yẹn ọ̀gá wa Kọ́láwọlé ó pín ìwé tí agbólówó tó fi fún aláṣẹ pé tá a bá ti ẹni bá fẹ́ẹ̀lì o á padà wá ka kíláàsì ẹ̀ ní 1955 ó gbà sọ́wọ́ bàtà wọn pe ìsọ́ọ̀sì wọ́n pè pé mo yege ọjọ́ ẹ̀ga ọjọ́ kan lọ́jọ́ tí inú mi lójú pé inú yẹn lójú ó jẹ́ kan ọdún tọ́jọ́ mi inú mi lójú nítorí wípé ẹ̀kọ́ ọ̀fẹ́ dùn gbogbo wàhálà tí ìyá ń ṣe wọ́n ta aṣọ wọn nǹkan àlọ́ ara wọn tà wọ́n fi sanwó iléèwé mi torí pé yóò dúró ó sinmi ìdílé ló jẹ́ pé ìlú mi dúró gan. So àwọn tí wọ́n fẹ́ẹ̀lì ní ọdún tó tẹ̀lé lẹ́nu 55 àti àti àwọn standard 6 wọ́n repeat èmi ò repeat tèmi mo ti kú. So in 1955 iṣẹ́ àkọ́kọ́ tí máa kọ́kọ́ ṣe messenger. Níbo lẹ ti ṣe messenger yìí? Ojúlówó bàbá kátà ń pè ní David Ọláníwọ̀n. Nílùú wo? Ní Ìkìrun náà ni. Owó oṣù tó fi gbẹ́ngbà náà sílè kan ojúmọ́ ni. Sílè kan ojúmọ́. Sílè kan ìgbà náà bí èlò náírà mélòó ní báyìí? 1,000. So wọ́n á rí i pé lẹ́tàdátà public lẹ́tàdátà ni bàbá yẹn tí máa ń táìpù gbé báyìí kì í wo keyboard wọ́n á tóbi oṣù 6 wọ́n á wọ́n náà mo sọ fún wọn pé kó kọ́ mi ní lẹ́yìn ń tẹ ìwé yẹn ó ní kò burú ó bá pàṣẹ fún àyàwó wọn pé typewriter tó máa gbé fún mi lẹ́ẹ̀kan jọ́kẹta kí n máa lọ gbẹ̀lẹ́jú láì mọ̀ pé tí màá fi jẹ́ ni mo mọ kẹ́yìn ẹ̀kẹ́ tó kù mbẹ́ ṣùgbọ́n bàbá yẹn kò sanwó mi pé ó tó gbọ́n lọ owó iṣẹ́ tí ọkọ yín. But ilé tí a ti ṣe yẹn òdìkejì chọ́ọ̀chì ló jẹ́ fada kan wà ń pè ní fada Edmund. Fada Edmund tí wọ́n ti wá ṣe ìsìn ní Ìkìrun gbogbo fámìlì mọ yípo káàkiri ó mọ ìyà tí ń jẹ mí
àti jẹ ìyá wọ́n bá ní kí n lọ kọ application mo fún un tó bá ti dé sí ní ìṣàbá mo mọ̀ lọ bọ́ fọ abọ́ mo bọ́ gbálẹ̀ á lọ bá ara ẹyin adìyẹ lọ́jà ẹ̀ tó jẹ́ school manager ó wá níjọ́ yẹn wọ́n láwọn ṣe ìtàkùn fún mi níjọ́ yẹn náà ìbéèrè tí a béèrè ni pé tí n bá fẹ́ kọ́ mẹ́ta lọ́kàn mi mọ́ sí primary 2 kí ni apparatus ti máa lò mo bá kọ́ sí ẹsẹ̀ ikú wọ́n wá já ewé ẹlẹ́ga mẹ́ta mo ní mẹ́tẹ̀ẹ̀ta yìí bákan náà nìyẹn èyí bàbá èyí ọmọ èyí ẹ̀mí náà tó bá ti di January 16 bàbá tó ké ìgbọ̀nlẹ́à lọ́wọ́ lákọ̀ọ́lẹ́ ti níta àpọ́ńtẹ́ǹsì mi bí ẹ ṣe gbà mí sí ẹnu. ní ọdún 1956 sí church. sí school teach. Okay. School wo ni ẹ sá. St. Paul's Catholic School. Ìkìnnà. Òkè Ìbà Ìkìnnà. Mo ń gbọ́ ní bàbá. Mo lò ọdún mẹ́ta níbẹ̀ yẹn. Nígbà yẹn ló dẹ́bi bẹ̀rẹ̀ fún mi 4 pounds 6 and 8. 4 pounds 6 and 8 lórí ìbẹ̀rẹ̀ fún mi. Àǹfààní àwọn bá mi ṣèfù ìdajì sọ́wọ́ pẹ̀lú ètò yìí pé àwọn tíṣà training tó gbà wá 1958 wọ́n gbé mi lọ sí àgbà skul tó jáde ìwé 6 mo bẹ̀rẹ̀ iṣẹ́ tíṣà lẹ́yìn àṣẹ wọ́n ní ìyá ti sọ fún headmaster kó máa wo ìṣiṣẹ́ ìgbésẹ̀ iṣẹ́ nígbà tó wá di ìparí ọdún yẹn wọ́n gbé mi kúrò ní àgbà ọlọ́fin headmaster ní Oyè Àdùnní. Oyè Àdùnní ní ọdún. lábẹ́ 1959. 58. 59. 1959 Oyè Àdùnní. Oyè Àdùnní. Catholic school Oyè Àdùnní Ìlẹ́rìngún abẹ́ Ìlá ló wà. ẹ má bọ̀rọ̀ yín bọ̀rọ̀. ọdún yẹn mo wá ṣe ìmílẹ̀ gba ṣáàjẹ̀ ọdún kan yẹn mo wá ṣe ìdánwò láti wọ teacher training ọlọ́run ti gbà kó fún un bá wọ Mòwúmbà college Ilé-Ifẹ̀ 1960. 61 ọdún méjì làwọn ṣe owó mi tí mo fi pamọ́ pẹ̀lú àfàlà wọn kò fún mi àṣà àwọn fún 28 pounds lọ́dún bẹ̀rẹ̀ láti jẹun bẹ̀rẹ̀ láti kàwé lọ́wọ́ ti kó ìfún wa owó yà á tán. Pàdé yà á tán òkú bí wọ́n ṣe gbọdún kejì àwọn àbúrò bàbá mi tí wọ́n ń lo oko bàbá mi wọ́n á fi oko yẹn sí Ọ̀fà wọ́n gba 30 pounds lọ́wọ́ àti àwọn tí oko lọ́wọ́ fún ọkọ̀ fún mi ìní mo fi ṣe ọdún kejì jíjáde tí wọ́n jáde ní Mòwúmbà wọ́n tó gbé mi padà sí oko kan tó súnmọ́ oko Àdùnní à ń pè ní ìjọba Oyè Àrọ̀mí abẹ́ Ìlá náà ni àjọyọ̀ headmaster throughout my life ṣàlẹ́bọ̀ kan iṣẹ́ olùkọ́ mi. Iṣẹ́ olùkọ́ lẹ ṣe ṣé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọjọ́ òun
kó tó dìpínlẹ̀ Ọ̀ṣun lẹ ti ṣe olùkọ́ ní àbí ẹ tún ṣe wọ Ọ̀ṣun state náà. Ọ̀ṣun state mo ṣe olùkọ́ nígbà tá a wà ní Ọ̀yọ́ nígbà tá a kérésì state mo ti kò ní ẹnu iṣẹ́. mo ti kò lẹ́nu iṣẹ́ mo ti bọ́ sí iléèwé tó jẹ́ ti àwọn rélùwé. tẹ́yìn tó ń kọ́ wọn bẹ́ẹ̀. ẹ̀ tó ń parí sí èèyàn bẹ́ẹ̀. èyí tó túmọ̀ sí wípé yàtọ̀ sí olùkọ́ ẹ̀ tó ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba àpapọ̀ nù. bẹ́ẹ̀ mo ṣe pẹ̀lú ìjọba àpapọ̀. ìgbólẹ̀ ìbẹ̀rẹ̀ tí rélùwé yìí sà. olùkọ́ náà ni. ìgbólẹ̀ ìbẹ̀rẹ̀ ìgbó ni wọ́n gbé lọ ọbẹ̀. 19 ẹ ràn wọ́n lọ́wọ́. nígbà tí tá a gbé Táyọ̀ ní láti sọ lóko. ọdún sí mo ṣẹ́lẹ̀ nígbà mo parí NYSC. ẹ tí sọ̀rọ̀ NYSC. gbogbo ẹni mo fẹ́ ká capture. nígbà tí ẹ̀yìn ajẹ́ pé ká sọ gbogbo ìtẹ́rù tó ń ṣe lọ sí NYSC. ẹ sọ a fẹ́ kó kíní kó kún ni. nígbà tó wá yá mo ṣe ìgbéyàwó. àti débi ìgbéyàwó. so ilé tó ti yà lọ́wọ́ iṣẹ́ náà sọ̀rọ̀ náà nígbò. so ìgbà tó ṣèlú wá dé wọ́n wá nípa àwa tíṣà káàkiri adáwọ̀ náà láti kó tó gbà yìí lóde ní alẹ́ kẹrùn ìpẹ́ síbẹ̀síbẹ̀ náà wọ́n tó nípa wa wọ́n ti wà pé ọba olówó ní àgbà yìí tó mo bá wọ́n náà kó ní kẹrùn lọ sí Ọ̀fà. Ọ̀fà nípínlẹ̀ Kwara. ọ̀dà. bá a sọ ní kátólíkì ṣọ́ọ̀ṣì gbà ọlọ́gbọ́n fada rẹ̀ ẹ má gbà mí as class 57 ṣùgbọ́n ọdún méjì péré mo lò ń bẹ̀. ǹjẹ́ ẹran ti iléèwé tẹ́ ti teach ní Ọ̀fà. kíni sọ pé ẹ lọ sí ẹ ti kọ́yàn rí ní St. Cyprian Catholic School lọ́fà. bẹ́ẹ̀ ni wọ́n á ní ọ̀rẹ́ kan àjọkẹ́ tíṣà òun ni mo ti mọ̀ pé mo ti ṣe pé tù ní alábẹ́ ilé tó lè náà bẹ̀rẹ̀ sí. ẹ rántí ó kọ rẹ yín. George Afọláyan. George Afọláyan. ọ̀rẹ́ mi yẹn àjọyẹ kíláàsì ṣá ó sáré pé wọ́n lọ kàwé ìwé tí wọ́n ń kà òun fẹ́ ṣe ìdánwò P2 níta láì lọ sí kọ́lẹ́jì ìgbà wà bẹ̀rẹ̀ sí kàwé òfin ni pé ká kọ́kọ́ ṣe federal papers mathematics àti English mo pass ọdún tó àti èdè mo ti gbéra padà wá sí ìsàlẹ̀ again mo continue láti máa ṣe ìdánwò yẹn but tí bá ti ká gbé ayé báyìí okùn kan gbé a lọ a ti gbé mi lọ sí okùn àdùnní lẹ́ẹ̀kejì mo lọ lẹ́yìn ìgbà sáńdẹ̀ ìwé àti ibẹ̀ yẹn okùn àdùnní yẹn mo parí P2 teacher certificate exam ibẹ̀ yẹn sá pè mí pé practical ni wọ́n á ṣe lóṣogbo professional college Òṣogbo Catering college mo lọ ṣe bẹ̀ ọdún méjì péré mo lò mo parí ẹ̀
ẹ bá fún mi ní ìlọ́sí fún mi pass so láì lọ sí kọ́lẹ́ẹ̀jì mo ṣe ìdánwò kẹ́tù líle àti wọ́n parí ìdánwò yẹn ní ọgbà yẹn mo sábẹ̀ sí ṣe ìdánwò GCE lábẹ́lé mo páàsì iṣẹ́ márùn-ún lẹ́ẹ̀kan náà. ẹ̀yin làwọn ọmọ yín fi ọpọlọ tó péye ni wọ́n fi jọ àtẹ̀yìn àti màmá ní àfọpọlọ jọ. àdúpẹ́. so mo máa ń wọ́nà láti lọ fún NCE nígbà yẹn èèyàn mẹ́ta ni wọ́n mú ní stéètì kan so mo gba fọ́ọ̀mù yẹn mo sì dánwò yẹn nígbà tí mo lọ báyìí tí mo so mọ́ ó ní kò kẹrin mo ṣe ó ní mẹ́ta sí wọ́n mú so wọ́n ti mú yàn mẹ́ta o kí n sọ fi àfọ́dún mi èyí sì ń wá secondary school tó fi private tí ó sponsor mi mo lọ sí commercial grammar school àdà wọ́n kà ló bí mo ràn mí lọ́wọ́ mo tún wá rí ibòmíì ìyẹn ìlògbò commercial grammar school kilograms. bẹ́ẹ̀ ni ọ̀gá mi alájà lẹ́kọ̀ọ́jù wà láyé nìyí ọdún tí a ń ṣe sẹ́ńsọ̀sì lọ́wọ́ òun alága sẹ́ńsọ̀sì ó lọ bá lóṣogbo tó bí ṣe amánu tó fi application yìí ó kà gàràgà báyìí ó ní yes ó ní kí n máa bọ̀ kíákíá ó ní àti láti o àti kírísì o àìkọ̀dọ̀ ìsàtìsáì o mo ní ọ̀gá lórí ẹjẹ́ bá wá sẹ́ńsọ̀sì inú post mi sí ìlú tàwa tí jẹ́ ilé post fún sẹ́ńsọ̀s wọ́n ti bá ti parí sẹ́ńsọ̀s sáwọn wọ́n á lè post nígbà tó parí wọ́n á lè post láì mọ̀ yí pé ó fún mi gẹ́gẹ́ bí vice principal lórí ability mi iṣẹ́ tí mo kọ́ wọn nígbà náà commerce àti English language ni mo kọ́ wọn. ó wá fẹ́ lọ sí mẹ́ka wọ́n fẹ́ kọ́lé foreign size wọ́n ti ń kọ́lé wọ́n ti kọ́ bíríìjì tẹ́ ń ṣe embankment wọn ò lè kó olówó ò lè kó tó wá ní kí n mobilize àwọn ọmọ lè ṣe kótókó tó yí mẹ́kàlẹ́ lọ́dún ní mẹ́kàlẹ́ báyìí tó ba lórí ibi táti kó embankment tó inú ẹ̀ dùn olùdarí olùrànlọ́wọ́ ó wá ní àbúrò kan tó wà ní tíátìrì National Technical Teachers College ní Èkó Òṣogbo so ìdúró fún mi pé kò kẹrin mú ṣe ẹgbẹ́ ìṣèlú kẹta ní ọmọ ẹnìkan tó wá ṣe ipò kẹta yẹn wọ́n ní admission sí University of Lagos space tó wá ṣòfò ọmọ ìyálóde Òṣogbo Adéjùmọ̀ dókítà mi ó ti sọ fún ìṣọmọ HOD pé àyèmọ̀ tí àǹfààní bá wà kó jọ bóra òun tó ṣe pò kẹrin kó bọ́ fi ṣe abájúgbà bó ṣe lọ ìjà tó yí kọlẹ̀jì fún ẹ̀sìn ìrìn ọdún yẹn 1973 wọ́n bẹ̀rẹ̀ 73 mo wọ̀ 73, 74, 75, 76, 77 mo lọ ọdún mẹ́ta 74 mi
ṣe gbọ́ báyìí ṣe ṣe fọ́ mo wọlé mo sì léètì wọlé níta tó ṣe mo ní bọ̀ síbẹ̀síbẹ̀ I was satisfying all lecturers wọ́n ti wọlé kí n tó débẹ̀ so wọ́n ti ṣe first test so test àkọ́kọ́ tí a ṣe ní commerce èyí mo rí yìí àwọn yòókù wọ́n bẹ̀rẹ̀ ní yòówù mi pé ẹ tó dé lánàá ó ṣe ní bíìtì àwọn. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Ọ̀gá mi lẹ́tọ́rà igwe là ń pè ó sì bú ẹ̀rìn ó ní kí n fún ní pépà mi kó kà wọ́n kà wọ́n lè pé lóòótọ́ ìsì náṣọ́ra. Kì í ṣe pé bóyá tí sàbóyìn ní máàkì atatu ìyọ́dún ni. àyípẹ́ kan wo yíyẹ wò kò sí nínú ẹ̀ mo ní nǹkan tí n ti kọ́ ọmọ ní kíláàsì. Wọ́n wà á bí mi tí wọn ò ní lè dáhùn dáadáa. Olùkọ́ fọdún mẹ́ta fún ìkẹyìn yẹn kwẹ́sàn tẹ mẹ́rin lọ́wọ́ mi kwẹ́sàn tẹ mẹ́rin lọ́wọ́ wọn ni. So wọ́n á ra ability mi táìpì náà tí wọ́n bá kọjá lójú wíńdò báyìí tí wọ́n bá táìpì báyìí tí wọ́n bá táìpì báyìí ó sì máa yọ mi wò. Èèyàn lọ mọṣẹ́ tó báyìí. Bó ṣé èyí náà ń dúró owó sọtálì náà fẹ́rẹ́fẹ́rẹ́ gbogbo ìjọba bá kíláàsì mo bíìsì wọn. At the end of the day tí a fẹ́ ṣe election fẹ́ union wọ́n rí pé mi ní ṣẹ̀ṣì náà wọ́n ní ìmìnira kí n act gẹ́gẹ́ bí ṣé ó dédé president fẹ́ union. Ìgbà tí mo kọ́kọ́ lọ́wọ́ àpẹẹlẹ àká ẹ̀ bẹ́. Pé àyè wà so àlejò yìí mo àtẹkẹ́yìn fún kan bíi oṣù káàbọ̀ àṣìlẹ́sàn wọ́n jẹjẹ níyàn kó bẹ́ẹ̀ tó àlejò yìí àwọn mo lè yí kíláàsì so ọdún yẹn náà bẹ̀rẹ̀ NYSC. Àwọn NC náà wọ́n sáàfù ńgbà náà. Wọ́n sáàfù ńgbà náà tó bẹ̀rẹ̀ gbogbo wa sí Kwara ni. Ìpínlẹ̀ Kwara lẹ ti ṣèrú ìlú ní ọdún 1977-78. 1977-78. Ẹ máa bọ́rọ̀ yín bọ̀ àwọn. Tó gbogbo àti ọ̀pá NYSC yẹn mẹ́ àwọn skul wọn ti gbé mọ́tò wá tí wọ́n á ń bẹ̀rẹ̀ pé kí wọ́n ṣe fún àwọn. Lẹ́sẹ̀ agbègbè wá sí ẹ̀mẹ́kùn kò bá jáde wá fún mi. Ẹ̀mẹ́kùn. Kò bá jáde wá fún mi. Ìlú wo ló wà? Ìrẹsì. Mo ń gbọ́ ẹ̀mẹ́kùn. Ẹ̀bẹ̀kùn kò bá jáde wá fún mi. Ẹ máa bọ́rọ̀ yín bọ̀. So mo wá sẹ́lẹ̀ fún ọdún mẹ́ta wọ́n á fẹ́ gbèbè kú wọ́n á gbèbè sí commercial grammar school Ìkẹrùn Orímọládé commercial grammar school. Ẹ máa bọ́rọ̀ yín bọ̀. Láti bẹ̀rẹ̀ mo ti bẹ̀rẹ̀ ìwé ẹ gbàgbé sí kíní school wọn. Nígbà tí a gbé mi ní kíní school wọn èmi ni acting principal nítorí pé ọmọ ìlú yẹn ń fẹ́ kó wá sí principal ní Kàfàǹṣà. Ní Kàfàǹṣà. Ní Kàfàǹṣà. So mo ṣe acting principal yẹn fún ìkànnì ọdún bíi ìdájọ́ oṣù mẹ́fà ní agbọ̀nà ìbílẹ̀ wa ọmọ ìbílẹ̀ yẹn wọ́n á ti kú wa. Ní Kàfàǹṣà. Ní Kàfàǹṣà. Ilẹ̀ Haúsá. Ilẹ̀ Haúsá. Obìnrin wa wà fún ọdún mọ́kànlélógún nítorí wọ́n lè táyà. Mọ́kànlélógún. 19 years lẹ́ẹ̀fi ṣiṣẹ́ pẹ̀lú railway company. Railway corporation.
bàbá nǹkan kẹsẹ̀ ràgó ọ̀rọ̀ pẹ́ lọ léèwé ẹ̀ ṣiṣẹ́ lẹ́ ń sọ yìí ìgbò lẹ́ ṣègbéyàwó ta lẹ́ fẹ́. ìgbéyàwó kí n tó lè gbéyàwó mo ti kọ́kọ́ ní àwọn dáìbẹ̀ méjì kan àwọn méjèèjì náà ń tẹ̀kọ́ ìgbéyàwó. ní kírun yín náà àbí ní káfáńjà. ọ̀kan ní kẹrùn ọ̀kan ní gògìlà ẹ̀bà làrò tó o mú awájọ ilé àlọ́lágbè ẹ̀ka níbọ̀ àárín arábìnrin nǹkan dájọ́ mo á rà bó nǹkan wá. àwọn wà lọ́mọge ńgbà náà. sámsám ó lè dánú mo ní mo nífẹ̀ẹ́. ṣé ẹ rántí ọdún náà báyìí. mo rántí. bẹ́ẹ̀ ṣe rántí màmú rántí ń gbà wá fọ̀rọ̀ wá rí yàrá lẹ́nu. 1962 ni. 1962. 1961. ẹ dákọ wọn ẹ dáwọn ayé ọmọ pé lágbájá báyìí níyàwó yín. àwọn ni Margaret Olúfúnláyọ̀ aya Akínkúnmi. ẹ máa bọ̀rọ̀ yín fún. wá lè bẹ̀rẹ̀ náà nìyẹn so ọdún tó wá tẹ̀lé wọ́n gbé mi lọ sí àrọ́rọ̀ méje ìbẹ̀rẹ̀ jẹ́ Akíní àti pàdé ọ̀rọ̀ ìgbé tí a gbé mi kúrò ní ọba ìṣẹ́kẹ́ tí a gbé mi lọ sí Ìgbàjọ ìgbàjọ ní àfún ìgbé láti ṣe ìgbéyàwó ní 1963. bó o ní àjò ìgbéyàwó ṣe rí àdúpẹ́ sábíàmọ́. àdúpẹ́ wọ́n bí àbíkú ìyá tiẹ̀ náà wọ́n bí àbíkú méjì yèmí méjì làwọn náà ilé wọn ní ìṣiṣẹ́ náà so àgbàtà ń gbà ní pé kọ́lọ́ sọ wọn fún wa àyè pé lọ́lọ́. lọ ṣeun àìkà máa fọlọ́ mọ́. àwọn mẹ́fà lọ ṣeun ló kù fún wa. lọ ṣeun. inú wọn àti dẹ̀rẹ́tọ̀. lọ ṣeun. inú wọn àti dada. ṣùgbọ́n. ìyẹn fada Peter Akínkúnmi. Akíndayọ̀ Akínkúnmi ọ̀gá àjà. ṣùgbọ́n nígbà láyé tíá kò sí pé a lọ ṣe ìwàlíwò pé ẹ̀jẹ̀ bára wọn àbẹ́rẹ́ ìjẹ́ bára wọn orí ní bá a ṣe. orí ní bá wa ṣe. orí ní bá a ṣe a ní ọmọbìnrin méjì àti ọkùnrin mẹ́rin nínú àwọn ọkùnrin ìyẹn fàtàtà aṣọ yẹn adúpẹ́ lọ́lọ́. ṣùgbọ́n kò sí àkókò tí bá rántí nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí mo wà ní kọ́lẹ́ẹ̀jì torí ká sọ. ẹ já sọ torí sẹ́mu ò lè funfun fún kọ́ máa kú dúdú kan bí kan. ọjọ́ tí Ìbàdàn ìjọ dúdú mo sọ fún yín. tí ìrìn ń jẹ́ páàsì gan. lẹ́sìn ìrìn bàjẹ́ jù mo ní àwọn ọmọ méjì kan ọ̀kà Táyé ọ̀kà Túndé wọn kọ́lẹ́ẹ̀jì wọ́n ti gbọ́n ọ̀kan jẹ́ bí ọmọ ọdún mẹ́rin àtààbọ̀ ọ̀kan ọmọ ọdún méjì àtààbọ̀ ọ̀sẹ̀ kan náà àmì èjì kú. káì tó adúpọ̀ ọ̀sà ìdásayọ̀ báyìí. ọ̀kan kú Monday ọ̀kan kú Friday. káì ìbànújẹ́ ti dayọ̀ eré ti wọlé dé. so ẹ̀kọ́ kẹsí bárántí torí tí mo ní ọkàn gbà yẹn ni pé àmì méjèèjì ọ̀kọ́ ṣe fẹ́rẹ́ sísà ìkejì ó ṣe fẹ́rẹ́ fẹ́rẹ́ tí mo ní lọ́kàn lọ. ìyẹn Táyé kàn àbí ọkàn lára Táyé àti Túndé. ọ̀kan Táyé ọ̀kan Túndé ìwé kó jẹ́ pé ọ̀kan ló ṣe fẹ́rẹ́ sísà ọ̀kan kó ṣe. ẹ̀rọ fàdà ṣùgbọ́n a dúpẹ́. ààyè ìrìn àjò
ìwádìí lọ́dọ̀. ọlọ́sùn aṣáàdùpẹ́ ẹ ti ní fada. ìgbéyàwó. àbí. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. ara àwọn ọmọ yín náà tó ṣe sista. àbí. àbí. àbí ọdún tá a ti fẹ́ra wa nílé kò sí ìjà. kò sí ìta. ẹ̀yin lẹ́kọ̀ọ́ kan bí ìyàtọ̀ bá lè fẹ́ wà pé àgbọ̀ra yé kó tó bí ìrọ̀lẹ́ òjò tán. ọgbọ́n ọlọ́run. àdúgbò ọlọ́run gẹ́gẹ́ bí ìyá orí ìyá mi tọ́jú mi bí ìyá mi tọ́jú mi náà ni tọ́jú mi. ìyá dáadáa. tó a dúpẹ́ bàbá kí wọ́n á ní ìmọ̀ràn tẹ́ fẹ́ fún gbogbo àwọn tí ń wò wá káàkiri orílẹ̀-èdè àgbáyé àtàwọn ọmọ yín gan. àwọn ọmọ mi ìmọ̀lẹ́kọ́ ẹ̀fọ́ ọmọ ní pé ìfọwọ́sowọ́pọ̀ wọn kò mẹ́jọ kẹ́sì kó ara wọn lọ́wọ́ ìfẹ́ tí ń bẹ láàrin wọn kó okùn ẹ̀kọ́ mọ̀jà ìgbọ́ fún àwọn ọ̀gá ọ̀sìn ìmọ̀ràn mi ní fún ọ ní pé kí wọ́n tó nítorí táìpù tí a wà ní ìsìn báyìí sáyẹ̀nsì ti ìfẹ́dọ̀ ó kà kó yẹrẹ ẹ̀ wò kó tó fẹ́ra wọn ní ìyàwó ojú kóńkó ojú àgòdù olè jíjà ó wà lọ́dọ̀ àwọn ọ̀dọ́ yìí sílẹ̀ kó lọ bó kú yàwó kó lọ bó kú olè yìí ó bá kúrò kó lọ ìṣòwò ẹ̀ iṣẹ́ kọ́lẹ̀ tí ń lè ṣe. orúkọ mi ni Margaret Olúfúnmiláyọ̀ Akínkúnmi ìyàwó Joachim Runsọ Akínkúnmi ni mo jẹ́. tí mo ní sọ náà ni pé sùúrù náà la fi jọ bára wa gbé láti ilẹ̀ wá ọjọ́ tó bá wà ọjọ́ tí ò bá sì tún tí ò bá sí àmọ́ bá ṣe fáìndì ẹ̀ bá ṣe wá láàrin ara wa láṣìírí òkùnkùn táwọn ọmọ fi jẹun tí owó iléèwé wọn fi pé táwọn bá lọ báyìí èmi náà lọ báyìí débi pé àwọn mi ò tún máa sọ pé kí ló dé tẹ̀yìn fi jà. àwọn ará kìrún ló. wọ́n ní àwọn àtọkọ rẹ̀ ò tiẹ̀ jà rí kí ló ṣe é torí ìgbà náà family house là ń gbé ẹnìkan ò sì lè mọ̀mọ́ gan tó bí wọn gan wọn ò lè mọ̀ bóyá àjà tàbá àjà wọn ò lè mọ̀ àá sì mọ bára wa jà màá sì mọ dáná wọn sì mọ jẹ à ń sì ń bára wa jà. ọjọ́ tí inú mi dùn jù ni ọjọ́ tí wọ́n parí NYSC tí wọ́n wálé tí wọ́n wọ aṣọ NYSC torí ìgbà tí wọ́n ń lọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń bi mí léèrè lágbolé pé ọkọ rẹ tó wá lọ yìí ṣé tó bá ti kúrò ní skul tó wá yìí ṣé yóò tó lọ ìlú èbó ni mo ní bẹ́ẹ̀ ni bí mo ṣe bí wọ́n ṣe mọ bí máa ní bẹ́ẹ̀ ni wọ́n tí wọ́n bá ti kú ìlú èbó náà wọ́n ń lọ bó ní sọ́wọ́ àlè faramọ́ báyìí máa ní kí ló dé tí ìfi ní faramọ́ bó mo fẹ́ káwọn ọmọ dà sí nígbà táwọn ọmọ méjì kú méjì kú tán la tẹ̀ wá bí ẹ̀gbọ́n fádà la bí fádà la tún wá bí àbúrò fádà. àgbà ò ní tó lórílẹ̀ o nǹkan kì í bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àti ìyàwó bàbá màmá wa Margaret Olúfúnmiláyọ̀ Akínkúnmi àti àwọn ọmọ gbogbo pátápátá ni wọ́n sọ̀rọ̀ gidi nípa bàbá wa tí wọ́n jẹ́ àlejò wa lórí ètò lónìí bàbá wa Joachim Runsọ Akínkúnmi ẹkùn látàárọ̀ lágbára Ọlọ́run àgbótúnbọ̀ mọ́ dání sí ní fojúsùnkún ọmọ láṣẹdùá títí di ìgbà míì táwọn máa mú àgbà míì wá sórí ètò ìrírí làgbà àgbà lónìí ìrírí èmi Ṣẹ́gun Mákindé tó fún gbogbo àwọn tá a jọ ṣètò lónìí Akíntayọ̀ Alábí ní ayàwòrán àti onígègé àrà mi tó fi mọ́ Gbénlé Adéwùmí
àjọṣe ètò lónìí náà ni Ṣẹ́gun Mákindé ní orúkọ tèmi. Ìpàdé tó ń tọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ire o.